بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الجنة للمتقين نزلا وبطل يقول نشأ الجنة وشأ الجنة يوم الجنة والمؤمنين والمقربين بيتا باسمي وشأ الجنة وما جاء بسي وما جاء فما قبات لبعض وقبات جاء سبحانه يبقى وصحبه وتعوصي ما جاء بجمع سوى الله وجعل في أفواهها كثيرة بل أن الله واسسنا الجنة يرسل شيء سوء وفرشا مرفوعة ولو كنت سوى الجنة بكنا ورسل شيء ويبسوء ليكبتي أباسي سلوري لتسمى البلغة أشهد أن لا إله إلا الله كتب بفو الله ومع الله وواتو لدو بلغة أشهد أن لا إله إلا الله جاء بك ولو لدو بكما سنين الله إله الأولين والآخرين وربو لنا نبع وين أحقا أبتوا ولنا وتري تجوا بفو الله نبي والآخرين ẹ̀rítàwà ẹjọ́ tó máa jọba fún àwọn aláìta ń pẹ láì lónìí gbà tí ó bá kú sáyé wọ́n kú sẹ́yìn tí ó mọ̀ ìjọba fún ọlọ́run yẹ́ ni wọ́n wọ́n alẹ́ oníṣẹ́ ìpọ̀lú ní ìta ọlọ́run yóò wípé ọlọ́run bá láàyè ọba tó kápá lórí gbogbo nǹkan ní sí lọ́nà ọba òun lè ṣe gbogbo nǹkan bá pátá ọlọ́run bá ní kàpàdà ti ṣe Allahumma salli wa sallim ala nabiyyina Muhammadin ọlọ́run bá ṣẹlẹ̀ mú kẹ́rẹ́ àti gẹ̀rẹ́ fún àdẹ́gbà Muhammad sayyidil muttaqin al-mu'minin al-muqarrabin aṣíwájú gbogbo àwọn tó bá lóhun nípa ayọ̀ ọlọ́wà lẹ́bí láṣíwájú wa èyí tó bá lóhun nígbàgbọ́ ọlọ́wà lẹ́bí láṣíwájú wa èyí tó bá lóhun nígbàgbọ́nú ọlọ́wà lẹ́bí láṣíwájú wa èyí tó bá lóhun fẹ́ sá eré láti lè máa ṣe nǹkan tó hùn máa fi ríbi súnmọ́ ọlọ́wà lẹ́bí láṣíwájú wa wàṣẹ́ yìí ni sọ̀kà àlẹ́jẹ́nà tó bá láṣíwájú àwọn tí ó máa gbé wà àlẹ́jẹ́nà lẹ́bí láṣíwájú wa sọ́dọ̀ àbàtùláhì láti ṣàlùrẹ̀ ìjọ ọlọ́wà láti òní ẹ̀kùnkùn máa bá àlẹ́kọ̀ọ́ Muhammad وآله الطيبين كما بين وراء النبوة محمد جابريل وصحابه المسلمين أو يبيع وراء قصوا الله وصحابه النبي تودرت النبي لبوبو وجابريل إلى يوم الدين دعني أتكلوا الله كما باو وتتوب من الوجه ثم أما بعد لا يوابنا فإن موضوع خطبتنا اليوم نيجو ما جاء قول الله هنا الاستقراء موضوعنا في الأسبوع الماضي هنا الكونتينيشن توبيك كتاب بابا على سكولو هنا الأعمال تدخل صاحب الجنة àwọn iṣẹ́ olóore tí ó lè máa mú ẹ̀wọ̀ àlùjánnà tí a pé tí a bá sì ń ṣiṣẹ́ olóore yóò máa rí ní pé iṣẹ́ àlùjánnà lè ṣe bí pàtàkì ìgbà ẹ̀mí láwá náà sí wa ìlà ìdánilẹ́ta ẹ̀dá lọ́wọ́ bá àlùjánnà tá ń sọ yóò dáárùn ilé kan ni ó àádára Allah ta'ala lil mu'minin al-muttaqin tọ́lọ̀ọ̀bá aláàtí pèsè rẹ̀ kalẹ̀ fún àwọn ẹrúsí rẹ̀ tọ́lọ̀ọ̀bá aláàtí pèsè rẹ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n bẹ̀rù rẹ̀ tí wọ́n nígbà gbọ́nù rẹ̀ tó sì dáwọn tó páyà rẹ̀ wọ́n ìsìláàmù tẹwàrí ẹ̀sì ìsìláàmù wà yóò nínú yẹ́sí ìrọ̀lù ẹ̀sì tó rọrùn ní tọ́lọ̀ọ̀bá aláàfún ara rẹ̀ ti ṣe nírọ̀lù fọ́wà mùsùlùmí wà àkùrámù Allah ta'ala hadhihi al-umma ọlọ́pàá wá ṣe àpẹẹlẹ̀ ìjọ àwọn àdúmà ìpáwàrí àwọn àdúmà tẹ́gbà Muhammad ìpìláàrí bá ní kọ̀rátì wà kúrò lẹ́tì àlábàá ìṣẹ́ ìrọ̀sánà ìrọ̀lẹ́ muslim tó yẹ pé àwọn iṣẹ́ olóore kan táàmà ṣe táàmà fi tẹ̀lé Ọlọ́run iṣẹ́ olóore kan táàmà ṣe táàmà fi súnmọ́ Ọlọ́run tó yẹ pé iṣẹ́ náà yóò rọrùn fún mùsùlùmí láti ṣe iṣẹ́ náà yóò rọrùn fún mùsùlùmí láàkínà àbọ́bọ́ ṣe wá rọrùn yóò láàkínà ààrùn ìlànà àmáàlì jẹwàrí bí ṣe ṣe wá lọ bó ṣe rọrùn tó yìí jàzáwùhá wà tàwàbùhá jẹwàrí ẹ̀sìn tí ó máa jẹ lórí bó ṣe rọrùn tó yìí òun lẹ́nà àti ìfìdà ìdànà àbí kí iṣẹ́ tó ṣe ìkó tó máa gbogbo àdìdànà nípọ̀tẹ̀ nígbà ẹmọ ẹ̀kọ́ náà ṣe wa kọ̀ọ̀lọ̀ lọ́wọ́ tààlà wà sáré máa fi dáná ti gbìyànjú jáàbù ọlọ́mọba aláwọ̀bá àdìdọ́lá ó wá rọ́yìn fún wa ìtì bẹ́ẹ̀ náà àdìdọ́lá nínú yàrá ìtì bẹ́ẹ̀ náà àdìdọ́lá nínú kẹrẹ tóun ti bra ẹ̀ ti pèsè kalẹ̀ gbogbo aláfẹ́ wà nínú bọ́bá pa ọkọ̀ ní ọmọ àdínẹ́nà kò sẹ́ni tí ò ní bẹ́ lọ́wọ́ kò sẹ́ni táàrí nínú òkú gbogbo aláfẹ́ wà nínú àwọn ọ̀nà bí i nígbà tó dí láàárọ̀ ìṣòro ṣe iṣẹ́ kan tí ó mú ẹwà nínú ẹ̀mí nígbà tó ti dí látàárọ̀ sí wọn náà kó sí nǹkan kan bí ẹgbẹ́ tó bá ṣe iṣẹ́ nǹkan yìí àdínẹ́nà
nínú wọ́n wo ìwò ìbọ́nà bá láàfún ara rẹ̀ ṣe ròyìn àdẹ́nà fún wa nínú Suratul Waqi'a ọlọ́run tó yẹ àdẹ́nà fún wa láti bí áyà ẹ̀wà débi áyà 24 ọlọ́run ni wá sáàbìkún ọlọ́run yóò ṣẹ̀rí àwọn tí wọ́n ń sáré tètè lórí pé káwọn lè ṣe iṣẹ́ dáadáa ṣẹ̀rí àwọn tí wọ́n ń sá eré tí wọ́n ń gba wájú lórí iṣẹ́ olóore tí wọ́n ń gba wájú lórí pé báwọn làwọn ṣe ìdìrà àlùkẹ́nà wúlá ìkẹlẹ̀ ọ̀rọ̀bùn ọlọ́pàá láti ṣe rú àwọn eléyò àwọn làwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n súnmọ́ àwọn ọlọ́wọ́ bí ẹ ń gbé iṣẹ́ wọn yìí wọ́n mú súnmọ́ wa fi jannati na'im nínú àwọn ìdẹ̀ra wa nínú àlùjànnà tó jẹ́ ìdẹ̀ra àlùjànnà ìdẹ̀ra lápadà fún wọ́n sí o wọ́n lè máa bí ara iṣẹ́ wo ni wọ́n lè ṣe iṣẹ́ wo ni wọ́n lè ṣe tó fẹ́ fi súnmọ́ wọn tí wọ́n lè fi ra àlùjànnà iṣẹ́ wo ni wọ́n lè ṣe ẹlòmí ìkásùbà láàárọ̀ yóò ṣe ìdúró ṣe ìkásùbà lórí ìdúró ní kí lẹ́ excuse lẹ́ dúró fẹ́ jà bí ààrẹ rẹ̀ pé ẹgbẹ́ tó jẹ́ òkèlé àṣùbà lẹ́sùn ọlọ́run tún ní bẹ́ẹ̀lú àdìjẹ́nà yóò aláṣùn ìmọ̀ ògúnlá àwọn bẹ́ẹ̀dì kan bẹ́ẹ̀lú àdìjẹ́nà tá a ti tẹ́ kalẹ̀ fún yín gbogbo aláfẹ́ wà dẹ́nà tó ní bẹ́ẹ̀dì tí wọ́n ń sùn ẹ̀ tó tọ́mọ̀ sùn tá ló máa ró tọ́mọ̀ sùn tọ́mọ̀ ìlọ yíbọ̀ bẹ́ẹ̀dì tí ń bẹ láàdìjẹ́nà yàtọ̀ sí yìí bẹ́ẹ̀dì tí ń bẹ láàdìjẹ́nà fóòmù ni wọ́n rò ìní ìwó kó òkú sílẹ̀ fún ọ ìní ìwó fi igi ṣe bẹ́ẹ̀dì fún ọ ìní ìwó gbé bọ́ọ̀lù yìí kò ní tọ́ fóòmù kò ní tọ́ kan yóò máa mára ro yẹn àmọ́ ìtọ́lọ̀ ń pèsè kalẹ̀ fún àlùjànnà bẹ́ẹ̀ nìkan tọ́lọ̀ ti jẹ́ kalẹ̀ fún wa ní mú jẹ́kì nínú àárín àwọn tàbí ọ̀bìnrin tọ́lọ̀ ń sọ fún wa pé ẹmọ ẹ̀sùn ẹwà arọ́pọ̀ sílẹ̀ ẹ̀dẹ̀ gbogbo àmà gbogbo àwọn tàbáwà náà lẹ́nà mú tàbí ọ̀bìnrin náà àwọn àmà fèsì ara táàmà rẹ̀ ní síra wá kóríire o táàmà rẹ̀ ní síra wá táàmà kóra wá táàmà kóríire yẹ̀túfù àléhìn ìdáàlù mùsàládùn àwọn àmà rẹ̀ ọlọ́pọ̀ wà fún wa láwọn ọmọ oríṣiríṣi ẹni tí wọ́n dùn máa àgbàlagbà nínú wọn náà tí wọ́n máa rí ọmọ ọdún wọ́n sì máa dùn ọlọ́run wà tó fún aláwọn ọmọ oríṣiríṣi tí wọ́n sì máa dùn bá bá rí wọn àwọn tí wọ́n ní dàgbà wọ́n sì máa bẹ́ lọ́pẹ́ báwọn éèjì wọn ní dàgbà wọn ní kúrú sí éèjì nǹkan tí wọ́n bá lọ náà ní àkùrọ̀ àmì oríṣiríṣi kọ́ọ̀pù sórí ẹlòmí ìlọ́ra kọ́ọ̀pù mo rí ẹnìkan polówó sẹ́ẹ̀tì kọ́ àwọn utensils tí ẹ̀ máa ń lò nínú ilé ó wá polówó rẹ̀ fún kọ́mpì kan ó wá polówó pákéjì kọ́ọ̀pù kan àti abọ́ oúnjẹ ó wá polówó rẹ̀ ó láwọn ilé yìí 700,000 mú níye ó jẹ wọn àdìtẹ́lẹ̀ àbí ìpínlẹ̀ ó ti pàmọ́ ilé jẹun ó tún láwọn ọ̀pẹ́ sẹ́ẹ̀tì ilé ìlú 1 million mú ní àdẹ́kù ilé ọlọ́mọdé àjẹ́ ọ̀dá ìwọ̀n náà tó bá rí àwọn agbọ́wọ́ àbàrí àwọn kọ́ọ̀pù kan wá ń bẹ ó ń bẹ ní àlùjánnà àwọn kọ́ọ̀pù kan bẹ ní àlùjánnà tó yàtọ̀ sí kọ́ọ̀pù tí wọ́n ń lò kò sí bí kọ́ọ̀pù ẹ̀ ti lè wọ́n kó bá àrà 1 million kó bá àrà 2 million ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní àwọn kọ́ọ̀pù tí ẹ̀ lọ́tọ̀ fún wa ní àlùjánnà wà kẹ́kà sí àbárí oríṣiríṣi kọ́ọ̀pù àbàríkọ̀ àtàwọn jọ́ọ̀dù oríṣiríṣi àwọn jọ́ọ̀dù tẹ̀mọ́ ìní òṣèlú sóòsó báyìí ìní òṣèlú oríṣiríṣi jọ́ọ̀dù lọ́nà ti pèsè kalẹ̀ fún alọ́ àjẹ́nà wọ́n ká sí ní ìmọ̀rí tó wá ní àwọn kọ́pù àwọn wáìn kọ́pù táwọn tó wọ́n lẹ́mọ́ tó pèsè abẹ́ káwá yìí tó fi sí wọ́n tó máa fakọ sí ìtàdínlẹ́nà tó fọ́ ìlú nǹkan tó yẹ pé ìwòkùn máa mọ wáìn oríṣiríṣi ọlọ́wọ́ ní sórí wáìn tó máa fi kọ́pù yìí mọ lẹ́yìn sọ́dà àwọn àyíká kìí ṣe tí ó máa mórí fún ọyàn kìí ṣe wáyìn tó máa mórí fún ọyà wọ́n dà ìlú sí fún pẹ̀lú ṣe wáyìn tó máa mú tó yẹ pé yóò máa pa ọbí ọtí kò ń ṣe wáyìn tó máa mú tó máa pa ọbí tó máa dàbí pọ́ mọ́ tàbí ọkọ̀ tó gbà láká ìlórí rẹ̀ ọlọ́tún ní tí ó dáńtọ́ ní ẹyọ wọ́n fẹ́ akí ajá ní inú ayẹ́dẹ́fẹ́ ìyàwó torí oríṣiríṣi èso tó bá fẹ́ sẹ̀lẹ́tì lọ́mọ inú àdẹ́nà àyẹ̀kọ́lọ̀ tí orí àdẹ́nà pọ̀ Kùránì Ọlọ́run dẹ̀ fẹ́ fi ká lè fi mọ́ bí ẹ máa yára wa ní báwọn láṣẹ lè ṣe tàà lè fi láti tẹ́lú ìwọ nínú Súrátù Muhammad mú ṣàlàyé fún last year nínú Súrátù wákí àwọn tó ń sọ fún wáṣí ó sọ pé bàbá tó máa sọ̀rọ̀ lórí àdẹ́nà ájúbí súrà mi tó tọ́lọ̀ sọ̀rọ̀ pọ̀ àdẹ́nà rẹ̀ iṣẹ́ wọn làwọn náà pèsè táàfì láàfà ní ìyóre lọ́lọ́run pèsè kalẹ̀ fún torí jẹ́kújẹ tó ń jẹun Ọlọ́run ti ní wà láàrín tó ìrìn ó fẹ́ jẹ́ ẹran iye àwọn ọmọ wà láti kọ́ ìrìn àwọn ẹran ẹyẹ
tó ti wà well garnished tó ti mọ̀ fọwọ́ kú báyìí tó sì mọ̀ tó ṣe ẹlẹ́nu èyí tí wọ́n lọ́rà ló ti tẹ́rùkú ti pa àwọn ìyẹn ọmọ ẹjẹ́ lọ ọ padà lọ́sà torí ìgbà sọ fún ọ̀yìn ó ti wọ́n ọlọ́run ti pèsè kalẹ̀ fún wa wà láti tó ìrìn nípa ẹ̀ṣẹ̀ tó yẹ pé wọ́n lórí yóò sì mọ̀ wọ́ jẹ ìwọ́n náà ó rí ẹrẹ ẹyẹ ìtọ́lọ́run ti pèsè kalẹ̀ yóò sì mọ̀ wọ́ jẹ ọlọ́run tó ń torí bá sì rántí torí àwọn ọmọ ìkan bẹ náà lè dẹ́nà tọ́lọ́ ní wàhúrù nìyínú àwọn ọmọdé ìkan bẹ náà lè dẹ́nà kàmìtàlì lókùnlé ìmọ̀dínú tí ó sì bá rí wọn báyìí ó sì máa rí kóòdù lára wọn ni ó sì máa rí bí wọ́n ń sáré kò tí bóbìnrin ṣe lè fọ́ra rẹ̀ tó bá ṣe ń mọ́ra àwọn tó tún jẹ́ tó yẹ pé tó bá máa darúgbó yóò wá fún gbogbo ẹ̀ yóò wá ṣùpọ̀ tó dá àwọn tí ń bẹ náà lè dẹ́nà bó bá ṣùpọ̀ wọn báyìí ó sì máa dàbí àdúgbò wọ́n sì máa kọ wọn ibi tẹ́wọ̀ ibi tí bíútì wọn ibi tó dáadé ibi tí ẹwà tọ́lọ̀ fún wọn ibi tó dáadé àwọn tọ́lọ̀ ibi ẹ̀fún aláàlẹ́lọ yẹ́ ṣe sí lọ́mọ́ pàṣínẹ́tì yìí tó ṣe tẹ́lẹ̀ òun fi jẹ́ wájọ́ lọ́pọ̀lọ́ fẹ́ pàṣínẹ́tì fi fún láti lẹ́nà ìyẹn máa ń pa ìyẹn máa ń fi nǹkan kú tí yẹn fẹ́ fi ilẹ̀ iṣẹ́ olóore ló fẹ́ ṣe ó fẹ́ fi bàjẹ́ rẹ̀ ó wá fi kú ìgbèrè kan tó fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́dà fi tọrọ àjẹ́lẹ̀ kò sì má níbẹ̀ mọ́ kó wá lọ jàǹfààní inú àtẹ́lẹ̀ oríṣiríṣi obìnrin lọ́nà nínú àtẹ́lẹ̀ ọlọ́wọ́ ayé sórí ń dáa ṣe yìí jẹjẹ́ àbímọ̀ ìkànnì àmì ẹ̀san iṣẹ́ tó ṣe ló gbogbo àǹfààní dá kàkàlẹ̀ yìí ẹ̀san iṣẹ́ táwọn tí wọ́n bá ṣe ẹ̀san tí wọ́n jẹ olókùnta kàkàlẹ̀ yìí ẹ̀san ni ó iṣẹ́ wo ni wọ́n bá fẹ́ ṣe tí wọ́n fi rájẹ̀lẹ̀ ìwọ̀ iṣẹ́ wo ni wọ́n bá fúra rẹ̀ ṣe pẹ́sẹ́gìrì àbí òun ló ti ṣe tí wọ́n náà wò pé àìṣẹ́ ìyá owó ti ṣe àìdẹ́nà ìkọ̀tẹ̀ ìmọ̀ ẹ̀mọ̀ ìyá wá tẹ̀sí wa wọ́n bí lẹ́nà àmẹ́rin láti tún lè kìlọ̀ sọ́wọ́ nípa àìdẹ́nà tó wá nínú àwọn oṣù olóore táàkùkà fún wa nínú tó lè mú àrí àìdẹ́nà tí ó ń tú ẹkú tó bá gún nínú ọdún sí ṣe pà ní ìpẹ̀lá ní ẹ̀kọ́ dá tó mú àrí àìdẹ́nà ó lè tẹ̀rá àtú ayẹ̀tù sí yìí gbọ́dà kú lè sọ̀rọ̀ mínísítì sọ̀rọ̀ àwọn tí mọ́tò wa òun ẹ̀nu kó máa ka ayatul kursi lẹ́yìn gbogbo ọ̀run wákàtí márùn-ún ayatul kursi òun ẹ̀nu Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm kó wá kà á nílẹ̀ báwọn ó ní ní súrà kọ́lá sọ́wọ́ aya kan kó wá máa kà á lẹ́yìn gbogbo ọ̀run wákàtí márùn-ún pọ́tà nípa Muhammad sọ àbí ìwọ̀n mẹ́rin ti àlùbáyé لقد عبد من الباقي رضي الله عنه قالوا بقى سبحان وصل قال رسول الله صلى الله عليه وسلم ودي شاء الله يوم كما ما صلى الله من قرأ آية الكرسي أن تبقى آية الكرسي تكشي الله لا إله إلا هو الحي دبر كل صلاة مكتوبة لا يبقى وقت مرة لم يمنعه من دخول الجنة وسيتوقع كما هو الجنة إلا الموت عن تبقى àbí tí ò bá kú ní òníra ìpín lọ́wọ́ torí iṣẹ́ olóore ká o tó gbọ́dọ̀ mọ́ inú mọ́ jíṣẹ́ mú torí ayátò sí mú ẹlòmí òmọ́ ìtò mọ́ pàkúta lọ́wọ́ ìtò jẹ́ ọ̀rìjínà lọ́wọ́ ìtò dáadáa ìwọ́ mọ̀ dáadáa tó mọ̀ ká dáadáa òun ni kó lọ́wọ́ kó ti máa ká ní gbogbo ẹ̀yìn wákàtí náà nínú àwọn ẹ̀rí pé àdẹ́kọ̀ọ́ Muhammad sọ̀tọ̀sọ̀tọ̀ nínú àwọn àtúkárù bada salawati mafdura àwọn àtúkárù ta ní ṣe lẹ́yìn ìwọ̀n lábẹ̀ mọ́bí kan tó bá ní ọkànà kò sí bó ṣe lè ká tó ọkà ayatul kursi ibẹ̀ ọkà ayatul kursi ibẹ̀ gbogbo àwọn wákàtí márùn-ún àmọ́ tàbá tí ní ìwọ̀n àdó àtà máa ń ṣe nígbà bá sálámà ẹlòmí ò fẹ́ ṣe ó sálámà báyìí sálámà lẹ́kọ̀ọ́ látọ̀ sálámà pásítà kúrò láàrin kò ní ṣe ó ti dìde iṣẹ́ olóore kan tí ó lè tó ṣe sábà bí àdéhùn ọ̀pọ̀ ẹ̀kọ́tọ̀ nípa ẹmọ̀ ìyá wá lọ sí wa nínú àwọn iṣẹ́ olóore tí ó tún wà jẹ́rẹ̀ àjẹ́nà òun náà sọ̀látù ìfìnà àṣàrà ọkàtà òun náà ní ká máa kírun méjìlá kúlẹ̀ yawmin wa layla ní gbogbo ọjọ́ ojúmọ́ ta'atan wa imtithalan lillahi subhanahu wa ta'ala lẹ́ni tí bí ń tẹ̀lé ọlọ́run lẹ́ni tí bí ń tẹ̀lé ọlọ́run ní náfílà ní ìmọ̀ náfílà méjìlá lójoojúmọ́ báwo ni náfílà ní òṣèwà gbọ́ tánẹ́kọ̀ọ́ Muhammad rí àìkómi ìlúbìnrin nínú àwọn ìyàwó àtẹ́kọ̀ọ́ Muhammad náà pé ní kúmọ̀ àbíbà rọ̀ látòbí ti Abi Sufyan lórúkọ wọn
radiyallahu anhu ọ̀kọ́nà ọba ayọ́ sí ọ̀kọ́nà tí àwọn sọ pé sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam ó ní mo gbọ́ oúnjẹ ọlọ́run yẹ̀kú tí ń sọ fún wa wípé ma min abdin muslimi kò sí ìyókù mùsùlùmí kan tó jẹ́ ẹrúsìn mùsùlùmí yusalli lillahi kulla yawmin 12 rak'atan tó wá ń kí ìrun méjìlá fún ọlọ́run tàtọ́wà lẹ́yìn tí fi ń finú fídọ̀ tó fi yẹn tó fi ń ṣàlìkò rẹ̀ tó fi ń tẹ̀lé tọ́lọ́run lọ́yìnbẹ̀ ti fàrí ìbọ̀ wá gbọ́ eléyìí ṣe ìrun ọ̀nà yẹn o eléyìí ṣe ìrun ọ̀nà yẹn o òun náà ní àwọn náfílà tá a máa ń yàn lẹ́yìn gbogbo òru wákàtí márààrún jẹ́ ká fún ọ tó mọ̀ méjì wà náfílà méjì bífọ́ ọ̀ká tó kásùbà tàkàtọ́ kí fájírì ọmọ náfílà méjì wà àwọn náà pé jọ́rọ̀ káàtẹ̀ fájírì méjì nù á tún kí méjì bífọ́ sùúrù kátó kí ń súúrì á kí méjì ó di mélòó ó di mẹ́rin á kí méjì lẹ́yìn ìrun súúrì ó di mélòó ó di mẹ́fà á kí méjì bífọ́ asírì ó di mélòó ó di mẹ́jọ á kí méjì lẹ́yìn mọ́gíríbì ó di mélòó ó di mẹ́wàá á kí méjì lẹ́yìn ìṣáì ó di mélòó ó di méjìlá ló bá tán kó wá máa kí méjèèjì láwọn lójoojúmọ́ wà gbọ́ntà níbi alẹ́bìnrin ìlà pánàlọ́pàá jẹ́ fi jàdá kó wá máa kí méjì láì lójoojúmọ́ àfikọ́nà bá kọ́ ilé kọ̀ọ̀kọ́ láti tẹ́lẹ̀ àwọn ẹgbẹ̀ wá kẹ́lẹ̀ tí wọ́n wá tọ́lọ pé nílà kúnyà lágbùgbà ètò ìfìdíjàdà àfi kí wọ́n kọ́ ilé kọ̀ọ̀kọ́ láti tẹ́lẹ̀ kó wá máa kí méjèèjì láì àdẹ́nà wọn ẹlòmí ọ̀pọ̀ lẹ́fílà yẹn èyí ò rú ọ̀ní nílé kó yẹ lẹ́fílà àwọn ètò ọ̀tún máa yẹ lẹ́yìn ìrún wákàtí mara àwọn àwọn sọ àwọn lẹ́fílà tọ́tún máa yẹ bọ́ọ̀ tí níṣẹ́ ìlú náà àdẹ́nà ọ̀pọ̀ láyé ti ẹni kò wọ́ ni ó kò fẹ́ mọ́ sùn mọ́ ẹjí ìpọ̀tẹ̀ nìyà nígbà àwọn oṣù olóore ní tẹ́yọ̀ tó fi lè dìrì àdíyàn tí ó ṣokùnfà àdẹ́nà fún yẹ òun lẹ́nu ìwé ẹ̀kọ́ tó làbá ẹni tọ́rí ọlọ́run fẹ́ràn wa ọlọ́run fẹ́ràn wa àwọn iṣẹ́ kí àwọn máa rí pé kí ní ìkéré ló tó fẹ́ olówó tọ́rọ̀ fi máa dẹ́lẹ̀ jáde fún wa pàṣẹ láti dẹ́lẹ̀ ìwò náà kájálẹ̀ láti dẹ́lẹ̀ ìwò náà nínú àwọn iṣẹ́ olóore tó tún lè fún yẹ láti dẹ́lẹ̀ tí ó kúrò kúfà tí ó fi láti dẹ́lẹ̀ òun náà ní ìwé ẹ̀kọ́ tó làbá òun náà ní kó máa rí nǹkan tó lè kó nira bá mùsùlùmí ẹgbẹ́ ìyá bọ́bá ní lójú títì kò sì máa mú kó ní tó lè kó nira bá ọmọ nìyàn lójú títì òun táìpù lọ ní orí nǹkan tó lè kọ́ táyà orí táyà ó ti rọra pàápù sẹ́gbẹ̀ẹ́ ó sì rọra mú kúrò ó sì táìpù lọ àjẹ́nà ló rà fún ara rẹ̀ orí ìṣó lójú títì tó lè kó nira bá ọmọ nǹkan àbí nǹkan ẹnìtì tó máa kó lè kó nira bá ọmọ nàkejì lójú títì ó sì mú kúrò àjẹ́nà ló rà fún ara rẹ̀ alẹ́kọ̀ọ́ Muhammad Abu Hurairah ló pẹ̀pẹ̀ wá náà wá á ní Nabi sallallahu alaihi wasallam wọ́n lẹ́gbẹ̀ wá ìwọ́n látọ̀rọ̀ àlẹ́gbà Muhammad ó láàrín bí sọ pé ìlàpọ̀tọ̀ àìtò rọ́jùlá ó ní mo ti rí arákùnrin nǹkan yàtàpọ̀ ìlàpọ̀ fìdánà tí ń gbádùn náà ìdẹ́nà ó ń gbádùn ó ń ṣe fàájì ó ń lọ bó ṣe fún náà ìdẹ́nà fi ṣàjára tí in tó fi ní ìbádùn ilẹ̀ ní wípé o fi ṣàjára tí ń pọ̀tọ́ àmì láàrín torí wípé igi tó rí lójú ọ̀nà tó sì mú kúrò kàànà tó rí lásà tó yẹ pé ìyẹn ó máa ń kó nira bá àwọn ènìyàn in tó mú kúrò tó sì fi gbádùn láti gẹ̀ẹ́nà tí wọ́n ẹlòmí ti rí nǹkan tó lè kó nira ó ń gbójú kúrò ní ó ń gbójú kúrò ẹlòmí tó ti fẹ́ ṣe kà fáwọn èèyàn yóò tún lọ gbé gidi náà fáwọn èèyàn kó ṣàlè mọ tẹ̀mọ́lẹ̀ náà kó ṣàlè kó dà kí ló fẹ́ gbà mẹ́ kí ló fẹ́ gbà mẹ́ gbogbo iṣẹ́ tó lè rà jẹ́nà fún ẹlẹ́lẹ́ yíò àwọn nǹkan tó lè ṣokùnfà jẹ́nà fún ẹlẹ́lẹ́ yíò àwọn iṣẹ́ olóore ta lè tọ́ fi rà jẹ́nà wọ̀ yóò àjẹ́nà ìṣe gbàjú wọ́n ṣiṣẹ́ fún yóò àjẹ́nà ìṣe gbàjú wọ́n ṣiṣẹ́ fún yí àwọn sàhábà tọ́nà ń fún lájẹ́nà látàyé ìyáláyà iṣẹ́ ni wọ́n ṣe o iṣẹ́ tí ó lọ́nkà òun wọ́n ṣe o ìwọ́n tó tẹ̀ tí ó tẹ̀ tí ní tẹ́sì bí àjẹ́nà sọ fún ọkọ̀ wà ní máa ṣe gbogbo iṣẹ́ tó lè kó tó tẹ̀ lè tó máa jẹ́ ká àjẹ́nà tó tẹ̀ máa súnmọ́ bẹ̀ pé kọ́nà tẹ̀ lè gbà lọ́wọ́ rẹ tó fún ẹ̀ ní àjẹ́nà bí kò tẹ̀lé ìlànà ẹmọ ìyá wa náà ṣe wà nínú àwọn iṣẹ́
ta tún lè mọ́ ṣe tó tún lè nípa àlùjánnà fún wa òun náà ni imtithalu akhlaqil hasana òun náà ni ìmọ̀ wà dáadáa kí èèyàn máa ṣiṣẹ́ dáadáa kí èèyàn máa ṣe gbogbo nǹkan tó bá ti lè jẹ́ dáadáa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ wà dáadáa sáwọn àwọn fámílì rẹ̀ wà dáadáa sáwọn alásùnmọ́ rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ tó ń ṣe àwọn tẹ́lẹ̀ tó ń ṣiṣẹ́ ṣe dáadáa sí wọn wọ́n jẹ́ mùsùlùmí wọn ní ṣe mùsùlùmí ṣe dáadáa sí wọn torí Islam wa ẹ̀sìn àlàáfíà ká gbé dání ẹ̀sìn àlàáfíà ò sọ gbogbo ọmọ ìṣàkó ọmọ ìṣe dáadáa sẹ́ni tí ń ṣe ẹlẹ́sìn rẹ̀ àmọ́ tó bá ń ṣàkúrú sí ẹ aburú tó bá lè gbogbo ọmọ ìṣe sí ẹ ìwọ pa wọ́n ti pẹ̀lú aburú wọn kò sì ń ṣe tí wọ́n ṣe lọ ní pa wọ́n ti pẹ̀lú aburú wọn ní wọ́n sì ń ṣe tí wọ́n ṣe lọ ní mùsùlùmí làwọn orí àwọn ìdájú ní sọ̀rọ̀ kan kọ́lọ̀ bá ṣàlékún jẹ fún wa ọmọ ń sọ gbọ́nà tó mọ́ ń sọ náà ní wípé ọmọ burúkú kò ní problem ọmọ rẹ̀ ló ní problem bá ti jẹ́ mùsùlùmí sí bá bá ṣe kankan ní sí ẹ̀rì gbogbo ní sí lópe tó ní bá jọ mọ́ rẹ̀ ní àmọ́ bẹ́ẹ̀ tí ó ṣe mùsùlùmí bá ṣe kankan ní sí kí lọ máa ṣe ọmọ agbójúkúrò mẹ́rin médíà kò tẹ̀lé mọ́ kó ṣe kankan àwọn alájú problem àwọn alágbé tí àwọn aláwọ́ṣọ́ fún kámẹ́jẹ káwọn ẹ̀dà ikú sádà wọn mọ́ sí dáadáa tí lọ dáadáa tó wọ́n sí dáadáa yẹn pé fún ọ yóò rà lẹ́nà fún ọ dáadáa yẹn pé fún ọ mọ́ sí dáadáa ìyàwó rẹ̀ lè ṣe dáadáa sí ìwọ náà ìyàwó lè ṣe dáadáa sọ́kọ rẹ̀ ẹjẹ́ a ṣe dáadáa sáwọn ọmọ wa àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wa náà ṣe dáadáa sí wọn lọ́pọ̀jú ọmọ ọ̀dọ̀wò wọn má fojú dẹ́bà wo dẹ́bà oníkó wọ́n jẹ́ sáàpù kọ́mí wọ́n fojú dẹ́bà wo dẹ́bà kọ́mí yìí kan ṣe ọ́ èyàn kọ́ lòun náà ọlọ́run tó gbé ọ sí sáàpù tó tó wọ́n jẹ́ sáàpù tó ń gbátá láti fojú dẹ́bà lọ wọ́n wá fún akọ sí ó wọ́n kọ́lọ̀ ń ṣàánú oníbẹ̀ wọn àwọn kan bẹ́ẹ̀ lánàá wọn síbẹ̀ mọ́ lónìí wọ́n ń ṣàkọsí torí tó wọn dírẹ́bà ọ̀yá dírẹ́bà ó bẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́ lè padà sọ ọ́ náà ní dírẹ́bà tí ó ní ọlọ́run lára láti ṣe dáadáa sáwọn èèyàn máa wọ ipò tẹ́lù ní ìwà ó bá jù ẹni kankan lọ fún ọlápọ̀lẹ̀ wọn ṣe dáadáa sí wọn gbogbo ẹnìkan wá jẹ́ gẹ̀ẹ́tì máa wọ́n pọ̀ tó rẹ̀ kó àwọn kó dá gẹ̀ẹ́tì lọ àwọn èèyàn fi bí wọ́n kó gbá àṣẹ masters ẹlòmí fi masters sí gẹ̀ẹ́tì kò ní ọlọ́run ní kankan masters ọdá wọ ọ̀kadà kò ní ọlọ́run ní kankan ìwọ wá wà nípò wá ń lo ipò tó wà wá fi ń ṣe aburú omi ṣe gírí omi ṣakọ kò ní ọlọ́run ní kankan láti gbé ẹkúrò bẹ́ẹ̀ ọlọ́run lè yí ìgbà padà dáadáa wọn kí wọ́n mọ́ ṣe lórí dáadáa tó bá ń ṣe òun dáadáa yẹn pé lọ́dọ̀ ọlọ́run ó fẹ́ ra àdìjẹ́nà fúnra rẹ̀ ní alẹ́bùwà Muhammad Abu Hurairah ló pẹ̀pọ̀ wá náà wá kọ́ọ̀dù Abu Hurairah sọ pé ila Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bí oníṣẹ́ ọlọ́run jọ́rọ̀ kọ́ máa bá al-akthari ma yudkhilu an-nasa al-janna lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè máa wọ̀nyẹ̀ wà àdìjẹ́nà kí ni nǹkan tó lè mú ìyàwó àdìjẹ́nà lọ́pọ̀lọpọ̀ kọ́ ẹ̀ Ànábì ní taqwa Allah lónà ní àwọ́pọ̀ ní ìpáyọ̀ ọlọ́run wa husnul khuluq àti ìwà rere ọkùnrin tó lè mú ìyàwó àdìjẹ́nà lọ́pọ̀lọpọ̀ ní ìpáyọ̀ ọlọ́run ayà tí mo kà fún alọ́sẹ̀ tó lọ tọ́lọ̀ sọ́dún sọ́dún Muhammad ọlọ́run mathalul jannati allati wu'ida al-muttaqun al-muttaqun àdìjẹ́nà tọ́lọ̀ ń pèsè kalẹ̀ fún àwọn ẹni rere àwọn tó páyọ̀ ọlọ́run tó wá lẹ́yà dáadáa ní asàlùkú ní sàlùkú òun náà àwọn tí wọ́n ṣiṣẹ́ eré tí wọ́n sá eré báwọn ó ṣe ṣiṣẹ́ dáadáa tó ní pé méjèèjì nípa tí wà ní sí tó ní méjèèjì lọ́lọ́run ti mẹ́sẹ̀ ọlọ́run mẹ́sẹ̀ gan Suratu Muhammad ọlọ́run sì mẹ́sẹ̀ gan Suratu wà ní àmẹ́rẹ́jì wà papọ̀ mọ́ra wọn ní kó lè ní ẹ̀wà lẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ọwọ́ wá kú sí ẹ lọ́wọ́ ṣe dáadáa o ṣe dáadáa o dáadáa yẹn ló gbé o dáadáa yẹn òun ló gbé tó bá fẹ́ ní dèrè àjẹ́lẹ̀ àdúgbò bí ní mẹ́ dáadáa yẹn ti ṣe dáadáa sẹ́ni tó tú ẹ lọ ṣe dáadáa sẹ́ni tó kéré sí ẹ ṣe dáadáa sẹ́ni jẹ́ lọ jẹ́gbẹ́
ṣe dáadáa sẹ́ni tó dá ṣe dáadáa sẹ́ni tí ò dá ní ṣe dáadáa sí ìwọ́n mọ̀ pé ní ìdá ṣe dáadáa sí ó sì mọ́ pálábúrú lẹ́ni ìwọ́ ṣe dáadáa sí ṣe dáadáa tí ẹ fọ́lọ́ ní ó ṣe dáadáa tí ẹ fọ́lọ́ má bá tèèyàn jẹ́ torí pé wọ́n fẹ́ gòkè o má tèèyàn mọ́lẹ̀ torí pé wọ́n gá o má ti sọ ọ̀rọ̀ tí ò dá sílẹ̀ torí pé wọ́n bẹ nípò lónìí ṣe dáadáa sórí kálù ọlọ́run tẹ́ lọ́lá ní o torí olówó mi òbìkítà pé tẹ́ bà tẹ́ dá tẹ́ ẹ̀rù dáàbò kàn mí má jẹ olówó bẹ̀ má jẹ olówó lábẹ́ ọlọ́run bá tẹ́ lọ́lá ṣe dáadáa sí gbogbo àwọn tó bá lẹ́nu ọkọ̀ ṣe dáadáa sí ní o bẹ̀rẹ̀ látorí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bẹ̀rẹ̀ látorí ìyàwó àti ọmọ rẹ̀ ìdọ́gbọ̀ àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ ẹlòmíì lówó kò tẹ̀ fi mẹ́bí kò fi máa ẹlòmíì lówó lọ́lá kò mẹ́bí kò máa ṣe dáadáa ẹ̀yìn ìyàwó olé náà ẹ̀yìn ìyàwó alẹ́ ẹ̀ṣẹ̀ dáadáa pẹ́pẹ́ ẹni kan bẹ̀ lọ́wọ́ àdẹ́kọ̀ Muhammad ẹni alábìnrin kan bẹ ó ń kírun ó ń gbáwẹ̀ ó tún máa ń ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ nínú owó tọ́lọ̀ fún àmọ́ táwọn rí sí ọ̀rọ̀ rẹ̀ ní wípé èébú ipọ̀ ibá tẹ̀yẹ̀jẹ́ pọ̀ fún àlẹ́bí irú ẹni bẹ́ẹ̀ máa sọ fún pé ó máa palẹ̀ mọ́ fún iná àkọ́tún ní arábìnrin kan náà wọ́n bẹ̀ ní mọ́ kírùn àmọ́ tẹ̀tẹ̀ ẹ̀mọ́ bí ẹ̀rìnkẹ́ lórí sàárà ẹ̀yìnkò mọ́ sàárà ṣe mọ́kànlá ṣe dáadáa àdébì ní máa sọ fún ẹni bẹ́ẹ̀ kókò máa pàdé máa lẹ́ náà wọ́n lè mọ́ ṣiṣẹ́ rí má bà ní ẹ̀jẹ́ má sọ̀rọ̀ tí ó dá sọ́mọ́lá kejì kí wọ́n dá lè fi àjẹ́lẹ̀ amẹ́lọ́pàá Allah subhanahu kọ́lọ̀ ṣe àjẹ́lẹ̀ ní ayẹyẹ ilẹ̀ fáwa kọ́lọ̀ ṣe àjẹ́lẹ̀ ní kùdí sí wa wọ́n